Ah, ó tójọ́ mẹ́ta tí àwa pẹ̀lú ẹ̀yin èèyàn wa ti sọ̀rọ̀ gbẹ̀yìn, ṣùgbọ́n mo kí onílé, mo sì kí ọlọ́nà, mo kí gbogbo ẹ̀yin àgbààgbà lọ́kùnrin àti ní obìnrin, mo kí ọmọdé, mo kí àwọn tí wọ́n ní etí ìgbọ́ àti àyà ìgbàṣe. Gbogbo wa pátá, òun ni èmi bàbá confam JP tí mo kí ní ọ̀sán yìí. Èní jẹ́ ọjọ́ Sátidé tó sì jẹ́ ọjọ́ keje nínú oṣù kẹwàá 2023. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lẹ́ẹ̀kan sí pé mo ti dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn èèyàn wa pátá fórí ọ̀fẹ́ èyí tí ó fún mi lónìí tí mo tún jẹ́ alààyè ọkàn. Ṣé tó bá máa fi di ọ̀la tó jẹ́ on the 8th of October 2023, Ọlọ́run tún máa fi ọdún mìíràn kún ọdún mi. That is on the 8th October 2023, I'm going to mark another year. So I'm going to celebrate my birthday. A tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ṣùgbọ́n ominú kọ mí lónìí, ominú kọ mí, things is wrong. Ó wá jẹ́ pé ìdí tí ominú ṣe ń kọ mí ni pé àwọn èèyàn ò gbà ohun tí Ọlọ́run rán mi sí wọn, wọn ò gbà gbọ́. Ṣùgbọ́n nínú ẹ̀yin tí ẹ gbà gbọ́, mo mọ̀ dáadáa wípé ẹ ti rí wípé gbogbo ohun tí Ọlọ́run ti ẹnu èmi bàbá confam JP sọ, gbogbo ẹ̀ ló ti ṣẹ. Láàárọ̀ yìí, àpò ráìsì ti di 52,000 naira. Àpò ráìsì tá à ń sọ yìí kò ì tó oṣù kan sẹ́yìn o tí mo fún àwọn opó, tá a pín fún àwọn opó, àwọn tí ó kù díẹ̀ káàtó fún, a sì rà ní 41,500. Kò ì tó oṣù kan o, kò ì sí tó ọ̀sẹ̀ mẹ́ta. Lénìí tó jẹ́ on the 7th of October 2023, láàárọ̀ yìí nàta tún wò pé kí ni ká ṣe gẹ́gẹ́ bí ẹni tí Ọlọ́run dá sí, ẹni tí Ọlọ́run pamọ́, ẹni tó mórí Ọlọ́run, ẹni tó ń fi ìgbà gbogbo rí àánú gbà, ẹni tó ń fi ọjọ́ gbogbo rí àánú gbà, ẹni tí Ọlọ́run ò padà lẹ́yìn rẹ̀, tí mo ronú gbogbo ẹ̀ dáadáa. Ó jẹ́ ká lè tún ṣe nǹkan fáwọn opó àti ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní ọ̀la tó jẹ́ on the 8th of October tó jẹ́ ọjọ́ ìbí mi. Àtúwádé ibi tó ti fẹ́ lọ ra àwọn nǹkan. Ráìsì sọ pé òun 52,500 naira.
ẹ̀yin tí ẹ lóye, ẹ̀yin tí ẹ dẹ̀ mọ̀ ẹni tí bàbá confam JP jẹ́, wípé mo jẹ́ kan nínú àwọn wòlíì tí Olúwa dẹ̀ ṣe ń sọ fún mi wípé wọ́n lè máa gbà mí gbọ́ lónìí, ṣùgbọ́n ní ọ̀la àwọn èèyàn sì máa gbéra wọn dìde. Wọ́n á ní ẹ jẹ́ kí a fi ṣe wòlíì àgbáyé. Àwọn olóye, àwọn ọlọ́gbọ́n, àwọn tí wọ́n ń kíyèsí wípé gbogbo tí Olúwa ti ẹnu mi jáde sọ, gbogbo ẹ̀ ló ti ṣẹ, mọ̀ pé wọ́n lè testify sáwọn ohun tí mò ń sọ yìí. Ní ìgbà tó fẹ́ gbé Tinubu wọlé, mò ń tẹnu mọ́, mo lÓlúwa ń sọ, kì í kó ṣe pé ayé ti Tinubu, gbogbo ẹnu ni mo fi sọ, ṣùgbọ́n mò ń pariwo ẹ̀ nínú ọdún náà wípé ẹni tó wẹjú òun ní ẹ̀rù ń bà. Gbogbo èèyàn ló ń bú mi. Lẹ́yìn tó tiẹ̀ tún gbé wọlé gan ní ìjọ yẹn, ọ̀pọ̀lọpọ̀ pè mí láti UK tí wọ́n ní wòlíì èké ni mí, tí wọ́n ní Ọlọ́run ò pè mí, tí wọ́n sọ wípé ṣe báwọn sọ fún mi pé tó bá padà wọlé nǹkan báyìí làwọn máa ṣe fún mi, ìyá àwọn máa bú mi, àwọn máa insult mi, àwọn máa ṣègbà. Ṣẹ́yìn náà ti rí báyìí. I hate nobody. Ìránṣẹ́ Ọlọ́run ni mí, and I must not have any reason to hate anybody. But tí Olúwa bá bá wa sọ̀rọ̀ nípa èèyàn àbí nípa nǹkan kan, a máa ní láti sọ ni tó pé Olúwa ló sọ, gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run. Ẹni tó wẹjú nìkan lẹ̀rù ń bà. Òun làwa ṣe ń jáde ńgbà yẹn. Àwa náà mọ̀ pé wọ́n lè pa wá, a mọ̀ pé wọ́n lè wá gbé wa, ṣùgbọ́n ẹni tó rán wa níṣẹ́, a ò ní bẹ̀rù ẹni tá a fẹ́ jẹ́ iṣẹ́ fún. Ẹni tó rán wa níṣẹ́ tó jẹ́ Elédùmarè, tó dẹ́ ẹni tó jókòó níjókòó pé ìtọ́ pé Olúwa ló rán wa àti sọ òtítọ́ tó lòun fẹ́ wá pa wá, tó dá irú àwọn èèyàn bẹ́ẹ̀, òun nìkan là á máa bẹ̀rù. Ṣẹ́yìn náà wá rí bí gbogbo ẹ̀ ṣe lọ báyìí. Owó epo ti wọ́n, diesel ṣèbí bí 700 náà ló ṣe padà dì nígbà yìí. Nígbà tó tiẹ̀ tún wọlé bí 700 ló padà dì. Diesel ti di 1100, epo ti di 600 naira plus. Mo sọ àsọtẹ́lẹ̀ nípa gbogbo àwọn nǹkan yẹn tẹ́lẹ̀ pé iye báyìí ló máa padà tà, gbogbo ẹ̀ ló ti ṣe. Mo sọ nípa dọ́là, gbogbo ẹ̀ ló ti ṣe. Mo sọ nípa ohun tó lè padà ṣẹlẹ̀ tí ìránṣẹ́ yìí bá wọlé, pé ọ̀pọ̀lọpọ̀ máa rí pépà, ọ̀pọ̀lọpọ̀ máa rí iyẹ̀pẹ̀, wọ́n á sì pè ní gàrí. Mo ti rẹ́ni tó tọrọ 1000 naira lọ́wọ́ mi lónìí tí mo sẹ́ndì owó sí wọn, nítorí pé wọ́n ti rí iyẹ̀pẹ̀, wọ́n ń pè lówó. Wọ́n rí iyẹ̀pẹ̀, wọ́n ń pè gàrí. Ẹ má jẹ́ kí a hate ìránṣẹ́ kankan. Pàápàá tẹ́ ẹ bá rí wípé ìránṣẹ́ yìí ń sọ ó sì ń ṣe, ẹ gbé lárugẹ, ẹ gbé lárugẹ. Kò sí ohun tí Olúwa ti ẹnu mi sọ pátá èyí tí kò ṣẹ nípa orílẹ̀-èdè Nàìjíríà nínú ọdún tá a wà yìí. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ ohun tí Olúwa ti ẹnu mi sọ pátá, gbogbo ẹ̀ ló ti ṣẹ. Mo sọ nípa ti Obi. Mo ní kò sí bí Obi ṣe lè tún gbé nǹkan yìí náà lọ sí court.
wọn ò ní fún ní justice. Ṣẹ́yìn náà rí tí wọ́n padà end up case Obi sí, bó tiẹ̀ jẹ́ wípé òun ló win. Sọ nípa ọmọ tí wọ́n pa sínú BRT, ṣẹ́yìn náà rí bó ṣe lọ. Nípa ti Mohbad àbíkílẹ̀ tí ń porúkọ ẹ̀ lọ́wọ́lọ́wọ́, kò sí bí ìrìn àjò yẹn ṣe lè rí, kò lè ní justice. Èmi kì í sọ ohun tí Olúwa ò rán mi. Ìkejì ni wípé ọ̀rọ̀ Mohbad, egbò ilé lọ́sìn máa fi tó gbẹ̀yìn. Ìkẹta, Olúwa sọ wípé bọ́ bá ṣe DNA however tẹ́ ń pè, tí wọ́n ṣe more than 20 places tí kò ń ṣe Nàìjíríà yìí, wọ́n á rí wípé òun kọ́ ló ní ọmọ tí wọ́n gbé dání. Ẹ kíyèsí, ohun tó ń kọ àwa wòlíì ní ominú ni wípé ní ìgbà tí argument bá ń lọ táwọn èèyàn ò sì mọ ibi tó fẹ́ bọ́ sí, ohun tó wá ń kọ àwa wòlíì tó a jẹ́ wòlíì Ọlọ́run nínú ni wípé à á béèrè lọ́wọ́ ẹni tó pè wá, kí ló ń ṣẹlẹ̀? Nígbà táwa náà bá wá lọ béèrè, òun lẹ́rí pé à ń jáde tá à ń sọ fún yín wípé báyìí lolúwa wí, ẹ gbà Olúwa gbọ́ o. Ẹni tó rán wa, ẹ gbàgbọ́. Ẹ gbà ìpè yìí gbọ́, ìpè tó ní agbára ni, kí ẹ sì ran ìpè yìí lọ́wọ́ kó lè dìde. Nítorí pé bàbá confam tí ẹ̀ ń rí yìí, àkọlé Elédùmarè ló ń bẹ ní orí mi. Ìdí kan ṣoṣo tí mo ṣe ń tẹnu mọ́, àwọn èèyàn mọ̀ pé ìránṣẹ́ Ọlọ́run ni mí, ṣùgbọ́n àwọn èèyàn hate mi nítorí wípé mo máa ń sọ wípé mo gbàgbọ́ nínú ewé àti egbò. Èmi dẹ̀ ń lo ewé, mo ń lo egbò. Àwọn tó wà gbàgbọ́ pẹ̀lú mi, táwa ń ṣe fún, tá à ń send ẹ̀ sí all over the world, tí wọ́n gbàgbọ́ pẹ̀lú mi, wọ́n ń jẹ àǹfààní ẹ̀ títí di èní. Mi ò ní kẹ́nikẹ́ni má hate mi o. Bẹ́ẹ̀ náà mi ò ní kí àwọn èèyàn má like mi. Ṣùgbọ́n mo sì dúpẹ́ tèmi lónìí wípé àwọn tó like mi, wọ́n ṣe like mi. So therefore, ibi tí mo ti rí pé àwọn èèyàn hate mi, níbi tá a ti gbé iṣẹ́ ilé Olúwa jáde, pé a fẹ́ kọ́ ilé Olúwa, a sì rí àwọn èèyàn kó jáde láti lè ràn wá lọ́wọ́. Àwọn tó jáde wọn ò ju píníṣí lọ. Mo ní more than 13,000 followers. 13,000 followers on the YouTube. Àwọn tí wọ́n ràn wá lọ́wọ́ wọn ò ju píníṣí lọ. Ṣùgbọ́n àwọn tí wọ́n ràn wá lọ́wọ́ tí wọn ò ju píníṣí yìí lọ yìí, àwọn góńgó ni mo rí mú báyìí tí mo dì mú wípé àwọn ni èèyàn mi. Wọ́n ran ìpè yẹn lọ́wọ́. Wọ́n ran ìpè yẹn lọ́wọ́ tó ti máa ń sọ̀rọ̀ pé nígbà tá a ná bí about 60 million plus lórí ibì kan, kí a wá rí i pé lọ́dọ̀ àwọn tá a ti lérò pé kí wọ́n ṣàánú wa, a rí ju 2 million naira lọ. Sórí pé ohun tó wà nínú 60 million naira plus àti 2 million ṣùgbọ́n ó jìn gan. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ parapọ̀ tí ẹ dá 2 million naira yẹn fún wa, mò ń gbàdúrà fún yín lójoojúmọ́. Tí ẹ bá wá wo ṣọ́ọ̀ṣì tá à ń sọ yìí nísìn, gbogbo yín lẹ máa rí i pé ilé ọba tó jù ẹ wà òun ló bù sí. Mo máa attach fídíò church yẹn, fídíò church tí mo ní kí ẹ bá mi dá sí. Ṣùgbọ́n nítorí pé àwọn èèyàn rí pé mo máa ń sọ nípa ewé àti egbò, wọ́n hate mi, wọn ò rẹ́dì láti ràn mí lọ́wọ́ lórí ọ̀rọ̀ church tí mo ń sọ yìí. Ṣùgbọ́n ẹni tó pe ìpè yìí, tẹ́ bá ń gbọ́ ìpè yìí pé mi, àṣẹ ti jáde,
ìyìn dúró lẹ́nu mi àti gbé mi ò sórí ẹṣin. Ọlọ́run tó pèpè kò jẹ́ kójú tì mí. Màá ní kó fídíò bíbá round, màá tún àtàṣe mọ́ wípé ẹ̀yin lè hate èmi, ẹni tó pè mí ò hate mi, ẹni tó pè mí ó dẹ̀ ń support mi ní gbogbo ìgbà. Kò jẹ́ kí n jábọ́, kò sì jẹ́ kí n ṣubú. Ẹ jọ̀ọ́ ẹ gba ìpè yìí gbọ́, pé kò sí ohun tí Olúwa ti ẹnu mi sọ tí kò ṣẹ. Ó dìgbà tí ẹ bá gba ìpè yìí gbọ́ kẹ́ tó rí pé nítòótọ́ Olúwa dára. Nigeria can never be fixed. Ṣé pé mo sọ nípa ọ̀rọ̀ Yorùbá nation pé kí ẹnikẹ́ni, Olúwa sọ pé any one of them tó bá sọ̀rọ̀ lórí ẹ̀ lẹ́yìn tí Tinubu wọlé wọ́n máa gbé gbogbo wọn ni. Ìwọ rí kí wọ́n sọ̀rọ̀ lórí Yorùbá nation mọ́. Ó ní ìdí tí mo ṣe kúrò nínú Yorùbá nation, nítorí pé wọn ò gbọ́ ọ̀rọ̀ wòlíì, wọ́n ń ṣe tinú ara wọn. Olúwa sì kọ̀nẹ́ẹ̀tì mi pẹ̀lú wọn láti lè sọ fún wọn pé báyìí l'Olúwa wí, kí wọ́n sì tẹ̀lé. Gbogbo èèyàn ni wọ́n ń rèsí owó fún náà. We are all the same. I use this throne to beg you, please, don't let it escalate further. Be your brother's keeper. May God bless you. Mo kí gbogbo ọmọ bíbí ilé Ifọ̀n, orílẹ̀ Ifọ̀n àti Ìlóbù. Mo rọ̀ yín, mo bẹ̀ yín, mo fi ìtẹ́ Oòduà bẹ̀ yín. Ìtẹ́ yín ni. Ẹ jọ̀wọ́, ìkan náà ni wá. Kí là ń ba nǹkan ní wa jẹ́ fún? Kí là ń para wa fún? Lórí kíni? Ọlọ́run Olódùmarè òun ló ní gbogbo ẹ̀ lọ́wọ́ o. Mo rọ̀ yín, mo bẹ̀ yín, mo ń tù yín. Àgbà ò tán lórílẹ̀. Ìtẹ́ yín rèé, ìtẹ́ yín bẹ̀ yín. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká dá ìkun, ká máa para wa, ká máa ba nǹkan ní ara wa jẹ́. Ọlọ́run Olódùmarè á bá mi pẹ̀tù sí àwọ̀ yìí o. Ànírú ẹ̀ mọ́ nílẹ̀ Káàárọ̀ Oòjíire o. Ilẹ̀ Yorùbá tòrò. Mo rọ̀ yín o. Kábíyèsí, mo rọ̀ yín. Ọlọ́run á bá mi dúró ti gbogbo yín. Ànírí wàhálà, ànírí dààmú mọ́. Ẹ ṣé. Èèyàn ni wọ́n rèsí owó fún àìmọye. Ṣùgbọ́n nígbà tí wàhálà dé tí wọ́n láwọn máa fọ́ chọ́ọ̀chì wa lówóró, ta lọ bá Yorùbá nation, wọn ò ṣàánú wa. Nítorí pé mo ní èmi ti kú ń bẹ̀ o. Ìdí dẹ̀ nìyí o. Nǹkan báyìí a lè máa sọ pé Olúwa rán wa. Kẹ́lẹ́ gbọ́, mo dẹ̀ sùn sẹ́yìn kúrò níbẹ̀ kọ́ máa ṣe. Ṣùgbọ́n kí wọ́n gbọ́ o, Yorùbá nation ó lè má ṣe é ṣe mọ́ o pẹ̀lú bí wọ́n ṣe ń ṣe lọ yìí. Ẹ̀yin ò mọ̀ pé tọ́lọ́run bá sọ pé báyìí lòun wí, ìwọ èèyàn báyìí. Tọ́lọ́run bá ní báyìí ni òun wí, ìwọ èèyàn báyìí, nǹkan báyìí ló máa dì láyé. Kó tó lè sọ wípé ìwọ èèyàn báyìí, nǹkan báyìí ló máa dì láyé, principle máa wà láti guide ẹ̀ pé nǹkan báyìí, ọ̀nà báyìí ló máa tọ̀. Ṣùgbọ́n tẹ́ni ò bá lè tọ ọ̀nà tí Olúwa ń sọ láti lè fi di nǹkan báyìí àti báyìí láyé tó ti fi sílẹ̀ yẹn, tí kò lè tọ́, ẹni yẹn ò lè mẹ́tọ̀. Nígbà tí mo tún padà jáde tí ó ní mi ò lérò pé ẹ lè débi tẹ́ ń lọ o, ṣùgbọ́n Olúwa ló sọ o. Ó ní Nàìjíríà máa pín. Ìkejì, ó ní Yorùbá nation máa jáde lára wọn. Ìkẹta, ó ní àwọn olórí Nàìjíríà, Olúwa ní wọn ò ní jẹ́ kẹ́ ẹ lọ. Ìkẹrin, ó ní àfi tí ẹ bá gbé ọwọ́ ogun. Wọn ò rí kankan gbé. Nígbà táwa tún wá ń rí bó ṣe ń lọ, Olúwa tún rán wa sí wọn padà. Ọ̀nà tẹ́ ń tọ́ yìí kò lè wọ́ọ̀kì. Nítòótọ́ lòun ṣe ìlérí, ṣùgbọ́n
ọ̀nà tẹ́ ń tọ̀ yìí kò lè work. Ẹ̀yin gbóhun tí Olúwa sọ fún Kélébù àti Joshua. Ó ní ó yá o, ìrìn àjò di ọwọ́ yín báyìí. Nígbà tí Mósè ti parí iṣẹ́ tiẹ̀, ó ní bí ẹ ti ń lọ yìí, ẹ lọ yí odi Jerusalem ká ní ẹ̀ẹ̀méje kí ẹ sì máa kí hallelujah. Ó ní nígbà náà ni Jericho yóò ṣe kíni. He's talking about Jericho, sorry. Ó ní nígbà náà, ó ní odi Jericho yóò sì wó. Sọ pé ìlérí ni. Ìlérí ni wípé ohun tẹ́ máa ṣe nìyí o. Ẹ lọ yí odi Jericho ká o lẹ́ẹ̀méje. Tí ẹ bá wá yí ká lẹ́ẹ̀méje, odi Jericho yóò wó. Now, nígbà tí wọn ò bá yí odi Jericho ká, kí wọ́n sì kí hallelujah gẹ́gẹ́ bí ohun tí Olúwa sọ àti ìlérí tó ti fún wọn pé ó máa wó, báwo ni odi Jericho ṣe fẹ́ wó? Tí gbogbo ọ̀pọ̀lọpọ̀ tún pè mí, wọ́n ní this man of God, you are a crazy person. You said it that time. You said they will recover Yoruba nations. Ẹ̀yin ò mọ̀ wípé kò sí ohun tí Olúwa sọ tó jẹ́ ìlérí tí kò sí obligation wa ń bẹ. Once you avoid to do that obligations, you can never meet up. Mo mọ ohun tí mò ń sọ sẹ́, wòlíì Ọlọ́run ni mí. Ọ̀pọ̀ ní kòkò gbà mí gbọ́, ṣùgbọ́n Olúwa ń fún mi ní guarantee. Ó ní òun ò ní ká gbà mí gbọ́ o, ṣùgbọ́n àkókò ń bọ̀ ẹ sì máa wá padà wá invite bàbá confam JP pèsè. Àní ẹ̀yin la máa fi ṣe wòlíì àgbáyé, nítorí gbogbo ohun tí ẹ̀ ń sọ pátá gbogbo ẹ̀ ló wá sí ìmúṣẹ. Mo kàn decide láti tún jáde lẹ́nu kí n sọ ni níbo ni Yorùbá nation wà lónìí. Gbogbo àwọn tó ń sọ nípa Yorùbá nation yẹn báyìí ṣùgbọ́n nǹkan mi ni wọ́n ń sọ. Everything ti dàrú, everything ti scatter. Wọ́n ti wà silent, ó ti wà powerless, kò dẹ̀ lè race rárá àfi tí wọ́n bá meet up pẹ̀lú ohun tí Olúwa sọ. Wòlíì ni mí. Ìmí tí ẹ sọ wípé kémi náà lọ jagun náà, kí n kọ́kọ́ dìde, èmi ní kí n kọ́kọ́ fọ́ǹtì ogun. Fọ́ǹtì ogun. Ṣé èèyàn kan lè dájà ogun? Gbogbo ẹni mò ń sọ́ngbà yẹn. Ènìyàn kan ṣoṣo ò lè dájà ogun. Àwọn tí wọ́n ń dá tó máa ń ja ogun, àwọn ni àwọn tí wọ́n jókòó pọ̀, tí wọ́n jọ sọ wípé ó ti yá, no going back. Not one person. Mi ò lè dájà ogun. Gbogbo wa náà lájọ máa jà, tá sì máa padà rí ẹ̀yìn ogun náà. Ṣẹ́yìn náà wá rí bí Nàìjíríà ṣe rí. Ṣẹ́yìn rí bí Nàìjíríà ṣe rí. Ẹ má jẹ́ kí wọ́n tàn yín. Mo ti wo fídíò kan láàárọ̀ yìí náà tí Ọọ̀ni of Ifẹ̀ tó ń bẹ àwọn ìlú méjèèjì tí wọ́n ń jà, bóyá ó pe ọba àwọn ìlú méjèèjì ni, ó wá ń bẹ̀ wọ́n máa àtàṣe ẹ̀mọ́ bíbà yìí náà. Ìfọ̀n àti Ìlobù bí nǹkan wọ́n ń jà, wọ́n ti para wọn, wọ́n dẹ̀ bà property jẹ́. Ọọ̀ni of Ifẹ̀ wá ń sọ wípé àwọn àgbà ṣì wà lórílẹ̀. Àgbà wo ló wà lórílẹ̀ nígbà tí ìyà ń jẹ àwọn ènìyàn, tí ẹ̀yin dẹ̀ wà tẹ́ pera yín lágbà, tí ẹ̀dẹ̀ wà tí wọ́n pè yín lólórí? Kò sí àgbà lórílẹ̀ o. Bàbá confam ṣì máa sọ. Àwọn àgbà tó wà lórílẹ̀, àwọn àgbà jàtijàti ni, àwọn àgbà rádaràda ni, àwọn àgbà rédèrèdè ni. Ohun táwa mọ̀ tí ó dẹ̀ wà nígbà tá à ń sọ tí wọ́n bí wa ni pé àgbà kì í wà lọ́jà kó rí ọmọ tuntun kó bàjẹ́. But àwọn àgbà tá a rí sí, kò sóhun tó kàn wọ́n o. Bórí ọmọ tuntun ò bá jà, orí ọmọ tuntun ò bá fọ́, wọn ò bá forí ọmọ tuntun gbálẹ̀, kò sóhun tó kàn wọ́n. Kí la fẹ́ ṣe? Ẹ gbọ́ Olúwa gbọ́ nínú mi o. Ẹ má jẹ́ kẹ́nikẹ́ni kó tàn yín. Kò sí nǹkan kan lórílẹ̀‐èdè yìí mọ́. Ẹ tètè mójútó ohun tẹ́ ẹ fẹ́ ṣe. Ohun tó lè yọ orílẹ̀‐èdè yìí lọ́wọ́ wàhálà, òun ni pé ká pín. Olúwa ló sọ bẹ́ẹ̀, ká pín. Bẹ́ẹ̀ ni, ká pín. Ohun tó lè yọ orílẹ̀‐èdè yìí
ní ọwọ́ ìdààmú, ìbànújẹ́, ìpayín keke, ebi ebi ni pé kí oníkálukú kó lọ. Ṣùgbọ́n nínú àsọtẹ́lẹ̀ kẹta nínú ohun tí mo sọ yìí, Olúwa ní àwọn tí wọ́n ti di orílẹ̀-èdè yìí wọn ò ní jẹ́ kẹ́ ẹ lọ. Wọ́n ṣe tẹnu mọ́, àfi kí ẹ bá ja ogun. Ogun ò dẹ̀ ń ṣe ohun tá a kàn máa dédé jáde gbùrù. No, it's a things to plan for. Ogun kì í ṣe nǹkan èèyàn kan, nǹkan èèyàn púpọ̀ ni. Mo jáde láti lè sọ yìí fún yín lónìí nítorí pé ọ̀la lọ́jọ́ ìbí mi, on the 8th of October 2023. Òmìnú kan mi. Mi ò fẹ́ sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè yìí mọ́. Mi ò fẹ́ sọ nǹkan kan nípa orílẹ̀-èdè yìí mọ́. Tó pé a ti sọ àwọn ọ̀rọ̀ sí ẹ̀yìn tí àwọn èèyàn gbàgbọ́. Gbogbo ẹ̀ pátá dẹ̀ ló ti ṣẹ. Òmìnú kan mi o, ẹ̀rù ń bà mí. Mo fi àkókò yìí tún sọ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátá jákèjádò gbogbo àgbáyé pé ó dáa kẹ́ celebrate mi nígbà tí mo wà láyé. Ohun tó ṣẹlẹ̀ nípa ọ̀rọ̀ ọmọ olórin tó kú yẹn nìyẹn. They may celebrate him when he was on the earth, ṣùgbọ́n kò tó yìí. Ẹ celebrate mi nígbà tí mo wà láyé. I am a prophet. I am a spiritualist. I run a spiritual church. Ẹni tó dá wa oríṣiríṣi iṣẹ́ ló gbé lé wa lọ́wọ́. Nítorí pé wọ́n ò run spiritual church, kò nídìí kó bú ẹni tí ń run spiritual church. Nítorí pé ẹni tó dá wa oríṣiríṣi iṣẹ́ ló gbé lé wa lọ́wọ́. Ṣùgbọ́n bó tilẹ̀ wà ń kó wa gbé oríṣiríṣi iṣẹ́ yìí lé wa lọ́wọ́, gbogbo ẹ̀ sì máa padà lọ bọ́ sí ojú kan ni. A sì máa sọ nípa Ọlọ́run. Celebrate me when I'm alive. Ẹ celebrate birthday mi fún mi. I want to see people that love me. I want you to send something, my birthday gift to me. I will roll my account on this video. Ẹ celebrate birthday mi fún mi. Let's see again people that want to show love. Don't celebrate me when I am not alive. Celebrate me when I am alive. I am a prophet. Ó dẹ̀ dá mi lójú dáadáa. Mo tún kí gbogbo ilẹ̀ nǹkan sí pé ẹ ṣé. Wọ́n gbàdúrà fún yín wípé ní orúkọ Jésù, èmi àti yín a ò ní dí ọ̀run ká tó wá máa mọ òtítọ́. Ọlọ́run ti rán wa wòlíì ẹ̀sìn kẹ́ ẹ lè mọ òtítọ́ nínú ayé. Bí a bá dẹ̀ mọ òtítọ́ nínú ayé, òun ló ti dára jù. Ṣùgbọ́n tẹ́nìyàn bá dí ọ̀run kó tó mọ òtítọ́, ó ti tán nìyẹn. Ẹni tó dí ọ̀run kó tó mọ òtítọ́, èrò inú náà ni o. Ṣùgbọ́n mo bí Ọlọ́run, èmi àti èyí tẹ́ ń gbọ́rọ̀ mi yìí, a ò ní dí ọ̀run kí a tó mọ òtítọ́. God bless you. Mo appreciate you. Oṣù òmìnira ó wá di ìnira fún àwọn èèyàn. Ọdún yìí àtọdún tó kọjá tí yìí ti ẹ̀ wá worst. Mi ò rí èèyàn kan ṣoṣo báyìí tó ní happy independent. Ṣé gbogbo ẹ̀ ti worst? Ṣé gbogbo ẹ̀ ti bàjẹ́? Ṣé epo ti dorí kodò? Olúwa dẹ̀ sọ, ṣùgbọ́n a ò gbọ́. Àwọn wòlíì tí wọ́n máa pa irọ́ òun lè ń tẹ̀lé. Even ní ìbẹ̀rẹ̀ ọdún yìí, on the 31st of December 2022 stroke on the 1st January, Olúwa sọ
ọdún yìí máa ru. Mo sọ nípa ìyàwó Abíọ́lá tó lòun máa gba Yorùbá nation sílẹ̀, sẹ́yìn tí rí tó gbà á lẹ̀ wá. Ìwọ náà wà nínú àwọn tó bú mi níjọ́ yẹn, ṣó ti wá rí gbogbo ẹ̀ báyìí bó ṣe rí. Ṣé wọ́n gbọ́ ojúrú ẹ̀ mọ̀ báyìí? Owó tí wọ́n fẹ́ kó jẹ wọ́n ti kó jẹ. Àwa tá a fẹ́ jẹ́ kó move ẹ ò rí gáàdì wa. Àwa tá à ń sọ nípa ẹ̀ pé báyìí lolúwa wí ẹ jẹ́ ká gba báyìí ẹ ò rí gáàdì wa. Ṣẹ́yìn náà rí báyìí pé ẹlẹ́tàn nìkan òun ni ayé ń fẹ́. Ẹ má jẹ́ kí wọ́n tàn wá. Mo bẹ̀ yín pẹ̀lú ìránṣẹ́, pẹ̀lú ẹ̀mí Ọlọ́run, ẹ jẹ́ ká dé ẹ̀mí yàtọ̀ mọ́ra wọn. Ọlọ́run wà lórí ìtẹ́, mo kì í lẹ́ǹkan ṣe ẹ ṣe, ṣùgbọ́n àkáǹtì mi wàá rí lórí bí ẹ celebrate mi nígbà tí mo ṣì wà láyé. Mo mọ̀ pé mi ò ní kú ikú kúkú kan bí kò ṣe yíyẹ, ṣùgbọ́n ó dáa kẹ́ celebrate wa ní ìgbà tí a ṣì wà láyé. Ẹ ṣe gan ni. Ó fẹ́ ràn mí lọ́wọ́, ó fẹ́ celebrate mi. Orúkọ tó máa bá nínú àkáǹtì First Bank mi nìyí o. First Bank ni mò ń lò. Aṣáára àwọn tó celebrate Davido nígbà tó fẹ́ ṣe birthday. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn àìmọye àwọn tó ti jáde lẹ́yìn yìí tó dẹ̀ celebrate me while I am alive. Orúkọ tó máa rí lórí First Bank àkáǹtì mi nìyí o. Ṣómúyìwá Ọlọ́ládé Àlàbá, account number mi nìyí 3037806289 3037806289. Ní ìgbẹ̀yìn, account number mi nìyí 3037806289. God bless you. Have a wonderful day. Happy weekend. God bless you.